ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tá a gbọ́ wọ́n ní àwọn tí ó ń bá olórí Ronke ṣe àdìrẹ wọ́n ní wọ́n ti kú ìtíṣẹ́ wọn o wọ́n láwọn ò bá wọn ṣiṣẹ́ mọ́ nítorí olórí Ronke tó ń lò wọ́n fún blọ́gà láti máa fi blọ́ọ̀gì kun Naomi wọ́n ní iṣẹ́ wo gan làwọn gbà ṣeṣẹ́ blọ́gà làwọn gbà ní àbíṣẹ́ ẹni tó ń ṣe àdìrẹ wọ́n ní wọ́n láwọn ò ṣiṣẹ́ mọ́ gist tèmi nìyẹn ẹ̀yin èèyàn ilé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín mo dúpẹ́ lọ́wọ́ yín fún support yín ọlọ́run elédùmarè aláàánú á bá mi wà pẹ̀lú yín o yorùbá la máa ń sọ lórí channel nítorí pé a fẹ́ gbé àṣà wa ní arugẹ a fẹ́ gbàgbé àṣà wa a dẹ̀ tún sọ nítorí ẹ̀yin àti bàbá mi tí ẹ gbọ́ Gẹ̀ẹ́sì ní ilé ẹ̀yin èèyàn lé a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ fún fídíò yìí ní thumbs up o ẹ̀yin tẹ́ bá tẹ́ tí subscribe ẹ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí ẹ̀yin èèyàn lé irú ayé wo wà ní olórí Ronke wá wà tó jẹ́ pé àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún yín ẹ̀tún ni kan máa blọ́ọ̀gì ìyálé yín kan máa sọ̀rọ̀ burúkú nípa ẹ̀ lórí social media ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé olórí Ronke ló ní fashion week èyí tó jẹ́ àdìrẹ fashion week wọ́n ní iléeṣẹ́ sí London wọ́n dẹ̀ tún ní sí Nàìjíríà wa yìí náà so wọ́n ń ṣe dáadáa nínú àdìrẹ business and tí ó bá ń ṣe support kábíyèsí kò sí bó ṣe fẹ́ ṣe náà kábíyèsí náà ló fún wọn ní all the support ẹ̀dẹ̀ wo gbogbo tí wọ́n ń gba contract ní Brazil and everything kábíyèsí ló fún wọn ní contract náà fún wọn connection Brazil yẹn náà ok olórí Ronke ó gbé àwọn blogger yìí dìde tó ń bá ṣàdìrẹ wọ́n ní kó máa sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi kó máa bà àwọn fámìlì wọn jẹ́ lórí Ronke ló wà ní gbogbo ìwà yẹn wípé kó máa bà àwọn fámìlì wọn jẹ́ lọ́tún lósì nítorí pé kíni nítorí pé fẹ́ dolórí ó lágbára o lórí Ronke wọ́n gbé àwọn blogger yìí dìde lórí social media wípé kó máa bà orúkọ Queen Naomi jẹ́ kó máa sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi lọ́tún lósì ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé pé ọlọ́run elédùmarè ó rí gbogbo ìwà tẹ̀ ń wù olúwa ló mẹjọ́ dá o olórí Ronke nítorí arábìnrin yìí yóò ṣẹ̀yìn gbogbo àwọn tó ń bá yín ṣiṣẹ́ tẹ̀ ń gbé dìde pé kán máa blọ́ọ̀gì Queen Naomi àṣírí yín máa tú ni kò sí nǹkan tẹ̀ lè ṣe ní kọ̀kọ̀ báyìí gbangba báyìí kedere báyìí ló máa wá wọ́n ní àwọn tí wọ́n quit yìí tí wọ́n láwọn òṣìṣẹ́ pọ̀ pẹ̀lú olórí Ronke mọ́ ẹ̀ wọ́n ní olórí Ronke pé àwọn ti jáwọ́ nínú gbogbo àwọn ìwà táwọn ń wù pé nítorí pé olórí Ronke ò fẹ́ kí àwọn ṣe iṣẹ́ kọ̀ọ̀kan ju káwọn máa blọ́ọ̀gì Queen Naomi lọ all the time pé tí àwọn bá ti wà níbi iṣẹ́ báyìí pé olórí Ronke ó ti gẹ́ẹ̀tì kọ̀ǹpútà fáwọn á ní káwọn máa blọ́ọ̀gì Queen Naomi everyday ipò màmá ní káwọn máa blọ́ọ̀gì Queen Naomi ní gbogbo ìgbà ni ipe ṣe iṣẹ́ àdìrẹ làwọn wá ṣe ní àbíṣẹ́ blogger ipe so kí olórí Ronke fi àwọn sílẹ̀ àwọn ò ń ṣe èèyàn játijàti tó yẹ pé ó máa blọ́ọ̀gì ẹni tí ó ṣàwọ̀ pé Queen Naomi ò ṣe nǹkan kan fáwọn àwọn ẹbí Queen Naomi ò ṣe nǹkan kan fáwọn white olórí Ronke máa ní káwọn máa blọ́ọ̀gì family àwọn Queen Naomi wípé so wípé àwọn ò fẹ́ ṣiṣẹ́ fún olórí Ronke mọ́ wọ́n ní báwo ni àwọn ṣe máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ tí olórí Ronke á máa ní káwọn máa sọ lórí social media ń pa Queen Naomi káwọn máa parọ́ mọ́ wọn káwọn máa sọ̀rọ̀ burúkú nípa wọn wọ́n ní no wọ́n ní enough is enough àwọn òṣèlú àwọn òwúrú wà báyìí mọ́ allegedly bá ṣe gbọ́ ní ẹ̀yìn ara lé ó mà ṣe ní láàánú fún olórí Ronke o kí ló dé tó jẹ́ pé every time ìzáìrà kẹ́ gbá àwọn èèyàn kan dìde kẹ́ lọ sanwó fún wọn pé kán wá máa bá Queen Naomi jẹ́ kó máa sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi
ẹ mọ̀ jù yẹn lọ láyé tiyín. Kí ló dé? Ṣé wọ́n ń fẹ́ yàn ní kábíyèsí fẹ́ yín ni tẹ́ wá fi ní irú ìwà burúkú báyìí? Èyí tún lágbára o. Èyí tún lágbára olórí Ronke o. Mi ò rírú nǹkan báyìí rí láyé mi. Nítorí ẹ fẹ́ di olórí, lẹ wá fẹ́ mú ilé ọlá, lẹ fẹ́ dojú ẹ̀ bolẹ̀. Lẹ bẹ̀rẹ̀ sí wu àwọn ìwà burúkú, ìwà tí wọ́n gbọ́dọ̀ báyàn nídìí ẹ̀. Ẹ níbẹ̀rù Ọlọ́run. Kò sí nǹkan téèyàn ń ṣe láyé tí ò lérè o. Ọlọ́run Elédùmarè ọba ẹlẹ́san dẹ̀ ni. Ó máa san oníkálukú gẹ́gẹ́ bí ẹ̀san ẹ̀. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní báwọn àwọn mẹ́ta wọ́n ṣe ní àwọn òṣì iṣẹ́ àdìrẹ pẹ̀lú olórí Ronke mọ́ nìyẹn o, tán resign. Wọ́n nítorí olórí Ronke. Wọ́n ní ó ń patú pé ó ń lo àwọn fún blogger ni o, ipò dẹ̀ ti sú àwọn. Gist tá a mú wá fún yín ní ẹ̀yin ará ilé. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, mi ìbá kábíyèsí gbénu palace o. Allegedly bá ṣe gbọ́ la mú wá. A dẹ̀ ní right láti torchlight sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín o. Ọlọ́run Elédùmarè á dáàbò bo ilé àti ọ̀nà yín o. Please share this video, like and subscribe. God bless you all.